Mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv wípé a kú dédé àsìkò ẹ̀sùn ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó máa lákàkì lórí ìkànnì yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tó ní ìwà láabi míì la máa ń mú wá fún yín lórí ìròyìn àkíkà. Kì í ṣe pé àmú wá láti máa fi dẹ́rù bà yín, bí ṣe pé àmú wá láti máa fi kẹ́kọ̀ọ́ ká sì lè jọ máa fi ibi tí ayé yìí lọ ká lè kíyèsára láwùjọ tá a bára wa lónìí. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ mú ìròyìn náà kà láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ṣakí gangan o, níbi tí àjọ panápaná níbi tí wọ́n ti lọ yọ òkú ọmọbìnrin kan ọmọ ọdún méjì lọ yọ kúrò nínú kànga ní agbègbè Oríta Mọ́kọ́lá nílùú Ṣakí gangan ní agbègbè Ṣàngó. Gẹ́gẹ́ bọ́n ṣe fi léde o wípé ọjọ́ Ìṣẹ́gun tó kọjá lọ yìí náà ni àwọn èèyàn ránṣẹ́ pé àjọ ọ̀hún lóníwàrà ṣe ṣàpèkọ́ mọ́ bọ̀ wípé ọmọbìnrin kan náà ló jẹ́ pé ń ṣe ló kó sí kànga wọn ni, ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ fà láti fún bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó di pé wọ́n láǹfààní láti rí àjọ panápaná náà bá sọ̀rọ̀ kó tó di pé ńgbà tí wọ́n sì débẹ̀ ní àjọ ọ̀hún ńgbà tí wọ́n sọ di mímọ̀ wípé ṣe náà ni wọ́n gbìyànjú láti dóòlà ọmọ ọ̀hún o, tó sì jẹ́ pé ìkànnù àwọn ikọ̀ wọn àti àwọn irinṣẹ́ tó kó wọn wọnú kànga láti dóòlà ọmọ náà, ṣùgbọ́n nígbà tí wọ́n fi gbé jáde wọ́n ní òkú lẹ́lẹ́jà ń tà á, ọmọ ọ̀hún ó ti dágbére fáyé sínú kànga náà kó tó di pé wọ́n láǹfààní láti rí yọ. Kí ni wàá ní tó ṣokùnfà tí ọmọ ọ̀hún bò lọ́mọ náà ṣe dé inú kànga? Wọn náà ti fa òkú rẹ̀, wọ́n ti gbé lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ báyìí láti ṣe ìwádìí lórí bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Kódà ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ panápaná nípínlẹ̀ ọ̀hún ìyún Moruf Akínwándé, òun náà ó ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ó ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n gbìyànjú láti dóòlà ọmọ ọ̀hún, ṣùgbọ́n ó ti ń bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan tó di pé wọ́n ránṣẹ́ pé àjọ panápaná kan tó wá rí ọmọ náà yọ, ṣùgbọ́n nígbà tí wọ́n fi gbé jáde ó ti dágbére fáyé. Láti ìlú Àbújá lórí ìròyìn ọmọbìnrin kan eléyìí tó ń jà rìnrìn lójú òpó ayélujára lẹ́nu lọ́lọ́ yìí wípé iṣẹ́ náà ni wọ́n so ọwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwòrán àti fọ́nrán fídíò tó ń jà rìnrìn lójú òpó ayélujára tí wọ́n so ọwọ́ rẹ̀ sẹ́yìn tí wọ́n sì so ẹnu rẹ̀ tí wọ́n kó tó di pé wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ sí ilé ìtura kan ní agbègbè Gwarinpa ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú olúlulẹ̀ yìí ìlú Àbújá Josephine Adé bó ti ṣe sọ di mímọ̀, wọ́n ní arábìnrin ọ̀hún òun náà ni orúkọ ẹ̀ tí ń jẹ́ Aládì Johnson, gẹ́gẹ́ bí wọ́n ṣe tí wọ́n tún máa ń pè ní Tẹ́sì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé, wọ́n ní iṣẹ́ rí òkú rẹ̀ náà ni wọ́n ní inú yàrá kan nílé ìtura ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tó sì ń jà rìn lójú òpó ayélujára. Wọ́n ní ilé ìtura àwọn náà ló ń bẹ ní àgbègbè Gwarinpa nílùú Àbújá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe lálàyé, wọ́n ní ṣe arábìnrin ọ̀hún lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí òun náà ló jẹ́ pé òun náà ni wọ́n gbé wá sí ní ọkùnrin kan tí ó mọ̀ tí wọ́n gbé wá sí ilé ìtura ọ̀hún tó sì jọ fi ókọ lẹ̀ o, ṣùgbọ́n nígbà tí yóò sì fi yá wọn rí pé ọkùnrin tó gbé wá sí ilé ìtura náà ó ti yọ ọ́ lẹ̀ lọ lẹ́yìn ọ̀rẹ́yìn tó jẹ́ pé àkókò rẹ̀ láti jáde kó nílé ìtura ọ̀hún láti tu yáàtì kó nu yàrá eléyìí tí wọ́n gbà tí àkókò sì ti lọ náà làwọn òṣìṣẹ́ ilé ìtura ọ̀hún tí wọ́n sì lọ wò ó wípé àkókò yìí ti tó, wọ́n fẹ́ tún yàrá ṣe. ńgbà tí wọ́n sì wò ó wọ́n rí pé èèyàn kankan wọ́n gbìyànjú láti kànlẹ̀kùn, wọ́n rí pé ẹnikẹ́ni ò ṣílẹ̀kùn. ńgbà tí wọ́n sì gbìyànjú láti ṣílẹ̀kùn wọn náà wọ́n rí òkú arábìnrin ọ̀hún, wọ́n rí ní orí ibùsùn ilé ìtura ọ̀hún tó jẹ́ pé ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ síbẹ̀ nínú ilé ìtura náà. Ní báyìí wọ́n ti gbé òkú arábìnrin ọ̀hún wò gbé iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ti gbé lọ sí ilé ìgbópamọ́sí láti ṣe àyẹ̀wò lórí kí ló fà á, kí báwo ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ sí ilé ìtura náà. Wá kìlọ̀ fún gbogbo àwọn obìnrin wípé kán jọ̀ọ́ jàre o, kán mọ irú ẹni tí wọ́n mọ̀ bá jáde o. Ọ̀nà arábìnrin náà ló jẹ́ pé àti ìpínlẹ̀ Benue òun náà ni arábìnrin náà ni ó ti wá kó tó di pé ẹlẹ́mìí wá gbà á lẹ́nu rẹ̀ sí ilé ìtura náà. àyẹ̀yún ẹni tó gbé wá sí ilé ìtura tó gbìyànjú láti bóyá fẹ́ fi ṣe ètùtù ọ̀la ni o, kò sẹ́ni tó mọ̀, ṣùgbọ́n ńṣe ló so ọwọ́ rẹ̀ sẹ́yìn kó tó di pé ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ tó sì fi lẹ̀ sínú ilé ìtura náà. Lákòótán láti ìpínlẹ̀ Èkìtì, arákùnrin kan rèé ẹni ọdún mẹ́rìnléní ogún òun náà ni ó ti rí ẹ̀wọ̀n he báyìí ní ilé ẹjọ́ ti ní kó lọ mọ lùgbàánu rìmọ́ǹdì náà o títí tí wọ́n fi dá ẹjọ́ rẹ̀ látàrí pé ńṣe ló fipá fi gẹ̀tìlẹ̀ lára ọmọdébìnrin kan ọmọ ọdún 19
nípínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ fi léde ìpòkọ arákùnrin ọ̀hún Elijah Innocent náà wọ́n pe orúkọ rẹ̀ níṣẹ́ náà ló fipá bá ọmọdébìnrin ọmọ ọdún 19 ó fi bá a lájọṣepọ̀ nígbà tí ìǹspẹ́tọ̀ ọlọ́pàá tó jẹ́ ìǹspẹ́tọ̀ ọlọ́pàá olùpẹ̀jọ́ ìǹspẹ́tọ̀ Akínwálé Oríyọmí nígbà tí ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ arákùnrin ọ̀hún hùwà láabi náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti ẹ̀rí mọ́ jẹ́mi nìṣó níwájú ilé-ẹjọ́ tó sì ṣe àyẹ̀wò fún ọmọ náà àti nígbà tí èsì àyẹ̀wò sì jáde ó fi léde pé lóòótọ́ wọn náà ni arákùnrin Elijah Innocent ó hùwà kò tọ́ pẹ̀lú ọmọbìnrin náà. Ilé-ẹjọ́ wá sún ìgbẹ́jọ́ rẹ̀ níwájú ní ilé-ẹjọ́ lábẹ́ onídàájọ́ Àbáyọ̀mí Adéọ̀sùn wá sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 9 nínú oṣù keje ọdún yìí ó ń ṣùgbọ́n kó tó dìgbà náà ká mọ̀ fi arákùnrin náà sínú ọgbà ẹ̀wọ̀n rìmọ́ǹdì náà kó sì máa bẹ́ńbẹ́ títí wọ́n fi ṣe ìdájọ́ rẹ̀. tó ọdẹ tatán ọdẹ ń relé gbòǹgbò ọ̀nà ẹ̀yẹ̀bá hà ní rí jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún ti tàsìkò yìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv ẹ sì máa like ẹ máa comment ẹ sì máa share àwọn fídíò wa títí dìgbà míì tẹ́tù máa darapọ̀ mọ́ eré àti àánú olúwa bá kó máa bẹ́ẹ̀ nìkan kan ẹgbẹ́ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.